Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawalahu wa tabi'ahu wa ba'd. Ikhwatal iman, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi. Ní ìtẹ̀síwájú ibi tí a ti dúró nínú àwọn ọ̀rọ̀ tí a ń bá lọ nípa àwọn wasọ́yá tí Abu Ishaq al-Albiri tí wọ́n sọ fún ọmọ akẹ́kọ̀ọ́ àwọn tí ó bú wọn tí ṣe Abubakri, eléyìí tí wọ́n wá ń fi àwọn ọ̀rọ̀ wọn ṣe wá sí fún àti láti fi kọ́ lẹ́kọ̀ọ́ kó sì lè bá jẹ́ ẹ̀kọ́ fún àwa náà tí a ṣe àṣàyàn láti máa ṣàlàyé àwọn nǹkan tí wọ́n kọ yìí ní èdè Lárúbáwá, ní èdè káwá tú sí èdè Yorùbá. Ibi tí a ti fẹ́ bẹ̀rẹ̀ lónìí òun náà níbi tó ṣe pàtàkì. والناظم هنا يصور لنا الدنيا وعدم الاهتمام بالدنيا. يصور لنا الدنيا ó ń picture lé ayé fún wa ni ipe ayé yìí táwọn wà máyà táwọn wà níwàkúwà tá a fẹ́ ní gbogbo ọ̀nà ayé yóò jẹ́ nǹkan kan. فليست هذه الدنيا بشيء. kò fẹ́ jẹ́ akáyé ìkún ni ipe ayé yìí ká má mú nílé kókókó. تسوءك حقبة وتسر وقتا. àfààní ayé yìí kò jẹ́ nǹkan kan, kò wúlò kankan. ليست هذه الدنيا بشيء. تسوءك حقبة وتسر وقتا. حقبة بمعنى فترة. ayé yìí yóò bá yẹn nú jẹ́ lásìkò kan. وتسر وقتا. وتسر وقتا. àwọn àsìkò kan sì ń bẹ tó jẹ́ pé nǹkan tí ó máa dùn mọ́ yẹn nínú òun náà ni yóò máa ṣẹlẹ̀ sí yẹn nínú ayé. تسوءك حقبة وتسر وقتا. àfààní báyé ṣe jẹ́nu ni nítorí náà mọ́mọ́ ayé nílé kókókó pé ọgbọ́dọ̀ ní. غايتها إذا فكرت فيها. àfààní ayé yìí òpin rẹ̀ tó bá fẹ́ ronú sí dáadáa, tó bá ronú sí dáadáa إذا فكرت فيها. كفيك. àfààní tó bá ronú sáyé dáadáa. حلمك حلمت. ó ní nǹkan méjì mo lè fi ayé yìí jọ. kàfáìkà ó dà gẹ́gẹ́ bí òjì rẹ ni tí òjì tó bá ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ ìdàzálà ti shams tó jí bá sọ̀kalẹ̀ òun náà ni alfai'u. ẹ rí pé nígbàtí òòrùn kọ́kọ́ ràn láàárọ̀ gbogbo nǹkan pátápátá òun náà ni òòrùn kọ́fà àti ìró òjì gbà náà. àmọ́ tí òòrùn bá ti sọ ìjọba ti yí àtàrí a máa rí òjì. ẹ dákun ṣé kò sí òòrùn níbi tí òjì wà ní báyé ṣe rí nù yóò fẹjú mọ́ àmọ́ tó bá ti yá báyìí yọ́kà kúrò ní àfáàní táyé jọnù. كفيك أو كحلمك. àpèjúwe ẹlẹ́ẹ̀kejì tó wà fún ayé òun náà ni àlá. èyí lè wà ní Nàìjíríà ń bí nísìn yóò sì máa lálàá wípé òun wà l'Amẹ́ríkà, òun wà ní Saudi, òun wà ní Dublin, òun wà ní Dubai, oríṣiríṣi àwọn àyè ní sọ pé òun wà. àmọ́ tó bá fi lè jí ṣé ó tó wà ní Dubai bí? ṣé tó bá fi lè jí sósì tó wà l'Amẹ́ríkà? كفيك أو كحلمك إن حلمت. àfáàní nígbà tó bá àlá rẹ tó láhùn kò jẹ́ nǹkan kan. ألا إنما دنيا كأحلام نائم. àfáà kan ní tó ń sọ̀rọ̀ yẹn pé ألا إنما الدنيا. ألا إنما دنيا كأحلام نائم. ó ní àpèjúwe tá a lè fayé jọ ó náà ni àlá tí ẹni tó sùn bá lá. وما خير عيش لا يكون بدائم. báyé bá sì ń yéèyàn lónìí ayé òní kò sí bó ṣe fẹ́ èèyàn tó kò ní máa lọ gbére. kò sí báyé ṣe fẹ́ yọ tó lónìí yìí kò ní máa lọ bẹ́ẹ̀. إذا فكرت فيها كفيك أو كحلمك إن حلمت. كفيك أو كحلمك إن حلمت. سجنت بها وأنت لها محب. àfáàní ayé tó wà máyà wọ́n ti sọ sínú ẹ̀wọ̀n nínú ẹ̀. سجنت بها وأنت لها محب. tó bá ti ẹ̀jẹ́ mùmínì inú ẹ̀wọ̀n ló wà ọ̀kan mẹ́ni. Ànábì sallallahu alaihi wasallam ó ní ad-dunya sijnul mu'min wa jannatul kafir pé mùmínì inú ẹ̀wọ̀n ló wà láyé ń bí, àlìjẹ́nà làwọn kèfèrí wà láyé ní títí wọn. pọ̀wọ́ àfáwá ní sujinta biha. سجنت بها وأنت لها محب. Ànábì sallallahu alaihi wasallam sọ pé wà nú ẹ̀wọ̀n ayé yìí wa anta laha muhibbun, ìwọ sì tó nífẹ̀ẹ́ bó ṣe wà nínú ẹ̀wọ̀n yẹn. فكيف تحب ما فيه سجنت. àfáàní sọ́bàlá káyìmù fakaifa tuhibbu. ما فيه سجنت. àfáàní kò bá làákàyè mu pé kọ́ ọmọ nífẹ̀ẹ́ ibi tí wọ́n ti sọ sínú ẹ̀wọ̀n. sọ́bàlá káyìmù mu mọ́ wáyé máyà. وتطعمك الطعام وعن قريب. ayé wa tut'imuka
وتطعمك الطعام وعن قريب àfààní ayé tó jẹ́ wípé yóò fún ọ lóúnjẹ àmọ́ pọ́pẹ́ bọ́yá ستطعم منك ما منها طعمت ستطعم منك ما منها طعمت àmọ́ oúnjẹ tó jẹ nínú ayé yẹn ayé náà ń padà bọ̀ wá jẹ ọkọ̀ ń bẹ̀ kí láfà ń sọ́mẹ̀ yẹn wípé béèyàn bá jẹ tó mu tó di ọlọ́lá láyé tó bá padà yá bó pẹ́ bóyá ó padà lọ́nà sàárè gbogbo tó jẹ nínú ilé ayé tó gbà tó wà láyé yẹn sàárè náà padà wá ṣe kíni yóò padà wá jẹ́kù lára rẹ̀ padà. tọ́hámù minka ma minha ta'imta sata'amu minka ma منها طعمت وتعرى إن لبست بها ثيابا àfààní tààrọ́ ó padà dóní hóhò náà ni ayé tí ó padà sọ́dún hóhò إن لبست بها ثيابا bọ́ bá wọ aṣọ láyé yìí táyé pé aṣọ tó wá wọ̀ ayé ló gbé wọ̀ lọ́rùn tó bá wọ aṣọ nítorí tó wí ni pé وتعرى إن لبست بها ثيابا a lè tú lọ́nà méjì ká ní in labista laha thiyaban pé aṣọ tó wọ̀ ọwá wọ̀ nítorí káyó lè bà yọ́nú sí ọ satara àfáàní ó padà dún ní òhò wàtàrà in labista biha thiyaban bọ́ bá wọ aṣọ láyé ń bí nítorí ayé tó wọ̀ fáyé káyó lè bà rí lára rẹ̀ malabisa khala'ta àfáàní tó bá bá sọ nílẹ̀ in khala'taha tó bá bá sọ ayé nílẹ̀ tó bá sọ wípé ó dù ó dé ń tọ́lọ̀wọ́n bá mú wa tuksa ọlọ́wọ́n bó tó wọ́n fún ọ lásọ tó wọ́n ti ẹ yẹn ni pé kò sí bó ṣe fẹ́ wà láyé tó bá múra sáyé tó bá kọjú sáyé ìgbà tó bá kọjú sáyé gangan ayé ó ṣe kíni yọ́ kọ̀yìn sí ọ ni àmọ́ tó bá kọjú mọ́lọ́wọ́n ọba rẹ̀ tuksa imalabisa khala'ta tuksa imalabisa afáàní wọ́n wọ̀ lásọ ìgbàgbọ́ o wa tashhadu kulla yawmin dafna khillin wa tashhadu كل يوم دفن خل كأنك لا تراد لما شهدت كأنك لا تراد لما شهدت àfààní jojoojúmọ́ تشهد كل يوم دفن خل ṣebí jojoojúmọ́ ni wọ́n náà rí tí wọ́n ń lọ gbáwọn èèyàn kan sin àwọn tí wọ́n súnmọ́ àtàwọn tí wọ́n súnmọ́ دفن خل كأنك لا تراد لما شهدت àfààní كأنك لا تراد لما شهدت àfàwá ní kí ni nǹkan tó mú ọ kí ni nǹkan tó ṣe ọ́ tó fi jẹ́ wípé bó ṣe ń tẹ̀lé wọn lọ bí tí wọ́n ti ń gbé àwọn kan sin ìwọ ń ṣe bí ìgbà tó jẹ́ pé ibi tí wọ́n gbé wọn lọ yẹn ìwọ náà ò ní débẹ̀ كأنك لا لا تراد لما شهدت كأنك لا تراد لما شهدت ولم تخلق لتعمرها ولكن àfààní ayé tí wọ́n tó ń wò yìí lam tukhlaqi níjà kan bẹ̀ pé wà lam tukhlaqi li ta'muraha walakin àfààní wọn ọ̀dọ́ nílé ayé ń bí kò lè bá máa gbáyé lọ gbére ò lè máyéra وكبرها فجد لما خلقت لتعبرها فجد لما خلقت àfààní wàlákín àmá torí tí wọ́n fi dá ọ لتعبرها torí kó lè bá gbáyé lásán ni ọkàn kọjá ń bẹ̀ lásán fúngbà díẹ̀ فجد لما خلقت nítorí náà múra sí tí wọ́n torí ẹ̀ dá ọ torí pé ayé yóò ní máa gbébẹ̀ lọ gbére لما خلقت àfáà babalágége rahimahullahu ta'ala nígbàtí wọ́n sọ̀rọ̀ ayé tó ní irú ìtumọ̀ ilé tí a ń kàí ó ní bàbá ní ala innama dunya kamanzili rakibin ala innama dunya kamanzili rakibin afá ní ayé tá ń lò yìí kamanzili rakibin bí ààyè kan tẹ́ntí ń travel lọ dé sí ni ana khashiyan thumma fi subhi rahilu ana khashiyan thumma fi subhi rahilu ẹni tí ń travel lọ láyé ijó ní bílẹ̀ bá ti sú wọ́n bọ́ sínú ilé kan ó sinmi ń bẹ̀ tílẹ̀ bá ti mọ́ ń jọ́ kejì wọ́n máa tẹ̀síwájú nínú ìrìn àjò wọn
súnmọ̀ fi anákọ̀ àṣìyá afáàní tó bá fi lè dalẹ̀ yóò mú ẹran rẹ̀ so yóò lóun fẹ́ sùn àmọ́ tó bá ti dàárọ̀ ọjọ́ kejì láàrín ìlú ọgbọ̀jọ́ ọ̀nà lọ́nà kọ́ àṣìyá súnmọ̀ fi subuhi rọ. nítorí náà gbogbo wa fàjídá lima khuliqta kún kálukú jídú ẹ̀yìn èèyàn jídú lima khuliqtum ní tí wọ́n torí ẹ̀dẹ́nì kọ̀ọ̀kan wa já múra sí lita'muraha walakin lita'buraha فجد لما خلقت لتعبرها فجد لما خلقت أجاب توبة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí mẹ́kà umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé tètè máa bọ̀ ní iléeṣẹ́ àlùbáríkà gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí dídí dọ̀hún gbogbo ẹ̀ ti wà nínú ètò ilé gbígbé ni ziyara ní lílọ ni kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ àdéhùn ló jẹ wọ́n lógún tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe lílọrí àbọ̀ rẹ̀ ni yóò já sí àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ wípé tẹ́ ẹ bá wọn lọ ìrọ̀rùn ló máa já sí títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services installment payment is allowed iléeṣẹ́ àlùbáríkà wà ní number 11b amadu close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090 àlùbáríkà ìwọ là ń bá lọ o.